Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Baba ayérayé nínú àwọn ọ̀run, a ṣe yín lọ́ba fún àánú àtọ́jú rere tí a rí gbà ọ́. A dúpẹ́ Ọlọ́run aláàánú wa nítorí a tún ti rí ọjọ́ àbámẹ́ta mìíràn nínú oṣù kejì. A fi ògo ìyìn àti ọlá fún orúkọ yín nítorí pé ẹ̀yin Ọlọ́run ẹ fún wa ní oore ọ̀fẹ́ láti máa ṣe rere àti láti dá gbogbo ògo padà sọ́dọ̀ yín nígbàkúgbà tí a bá ṣe rere nípasẹ̀ wa. Àwọn èèyàn á lè yìn yín lógo. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lénìí kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Torí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́-àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ àbámẹ́ta ọjọ́ 17 oṣù kejì. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé má ṣe fọwọ́ kan ògo rẹ̀. Má ṣe fọwọ́ kan ògo rẹ̀. A mú àkọ́sórí wa nínú ìwé Mátíù orí ìkẹfà ẹsẹ̀ ìkejì. Mátíù orí ìkẹfà ẹsẹ̀ ìkejì. Nítorí náà nígbà tí ìwọ bá ṣe ìtọrẹ àánú rẹ, má ṣe fún fèrè níwájú rẹ o, bí àwọn àgàbàgebè ti ń ṣe ní sínágọ́gù àti ní ìta, kí wọn kí ó lè gba ìyìn àwọn ènìyàn. Lóòótọ́ ni mo wí fún yín, àwọn ti gba èrè wọn náà o. A ó mú bíbélì kíkà wa tẹ̀lé nínú ìwé Mátíù bákan náà orí ìkẹfà ẹsẹ̀ ìkíní dé ìkẹrin. Ìwé Mátíù orí ìkẹfà ẹsẹ̀ ìkíní dé ìkẹrin. Ó kà báyìí: ẹ kíyèsára o, kí ẹ má ṣe ìtọrẹ àánú yín níwájú àwọn ènìyàn, kí a bàa lè rí yín o. Bí ó bá rí bẹ́ẹ̀, ẹ̀yin kò ní èrè lọ́dọ̀ baba yín tí ń bẹ ní ọ̀run o. Nítorí náà nígbà tí ìwọ bá ṣe ìtọrẹ àánú rẹ, má ṣe fún fèrè níwájú rẹ̀, bí àwọn àgàbàgebè ti máa ń ṣe ní sínágọ́gù àti ní ìta, kí wọn kí ó lè gba ìyìn ènìyàn. Lóòótọ́ ni mo wí fún yín, wọ́n ti gba èrè wọn náà o. Ṣùgbọ́n nígbà tí ìwọ bá ṣe ìtọrẹ àánú rẹ, má ṣe jẹ́ kí ọwọ́ òsì rẹ kí ó mọ ohun tí ọwọ́ ọ̀tún rẹ ṣe, kí ìtọrẹ àánú rẹ kí ó lè wà ní ìkọ̀kọ̀. Baba rẹ tí ó sì ríran ní ìkọ̀kọ̀, òun tìkálára rẹ̀ yóò sì san fún ọ ní gbangba. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ rẹ̀ wáyé. Tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́-àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Mo ti rí àwọn ènìyàn tó ran àwọn yòókù lọ́wọ́ àti ní gbogbo àǹfààní. Wọ́n máa ń sọ nípa àkókò tí wọ́n fi ràn wọ́n lọ́wọ́. Ìyẹn jẹ́ ohun tó burú o. Kò jẹ́ ohun tó dára tó. Ó jẹ́ ohun tó burú jáì láti ṣe. Kì í sì ṣe bí Ọlọ́run ṣe kọ́ wa láti máa ṣe rere nìyẹn o. Jésù ń sọ nínú ìwé Mátíù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹta pé nígbà tí o bá ṣe ìtọrẹ àánú, o kò gbọ́dọ̀ jẹ́ kí ẹnikẹ́ni mọ̀ nípa rẹ̀. Nínú ìwé Mátíù orí ìkarùn ẹsẹ̀ ìkẹrìndínlógún, ó sọ pé bí ènìyàn bá ṣe rí ìmọ́lẹ̀ rẹ àti iṣẹ́ rere rẹ, wọn yóò dá gbogbo ògo padà sọ́dọ̀ Ọlọ́run. Ní ọ̀nà mìíràn, o kò ní láti wá ògo kankan fún ara rẹ látàrí àwọn iṣẹ́ rere tí o bá ṣe o. Gbogbo ògo gbọ́dọ̀ jẹ́ ti Ọlọ́run àti Ọlọ́run nìkan ṣoṣo. Nígbà tí o bá ran ẹnìkan lọ́wọ́ tí o sì padà lọ sọ fún ẹni náà pé rántí bí mo ti ṣe ràn ọ́ lọ́wọ́ tẹ́lẹ̀ rí o, ò ń gbìyànjú láti sọ wọ́n di ẹlẹ́wọ̀n rẹ nìyẹn. Má ṣe jẹ́ kí ẹnikẹ́ni rí ara rẹ̀ bí ẹni tó jẹ ọ́ ní gbèsè nítorí o ti ràn wọ́n lọ́wọ́ ní ìgbà kan rí tàbí nígbà mìíràn. Nígbà tí o bá ṣe rere, ṣe é fún Ọlọ́run. Má ṣe di eegun ẹja sí ẹnikẹ́ni lọ́rùn tàbí orísun ìrántí ìbìnújẹ́ wọn nítorí o ti ràn wọ́n lọ́wọ́ ní ìgbà kan rí. O gbọ́dọ̀ mọ̀ pé Ọlọ́run ló yàn ọ́ láti ṣe iṣẹ́ rere náà fún irú ẹni tí o ṣe fún. Ó ti pinnu láti ṣe iṣẹ́ rere náà tẹ́lẹ̀ o. O kàn ní àǹfààní láti jẹ́ ẹni tí Ọlọ́run yàn láti lò ní o. Ìwé Éfésù orí ìkejì ẹsẹ̀ ìkẹwàá wípé nítorí àwa ni iṣẹ́ ọwọ́ rẹ̀ tí a ti dá nínú Kristi Jésù fún iṣẹ́ rere tí Ọlọ́run ti pèsè tẹ́lẹ̀ kí àwa kí ó lè máa rìn nínú wọn. Ọlọ́run dá ọ fún iṣẹ́ rere, ó sì yàn ọ́ láti rìn nínú wọn. Kí o wá yí padà láti má kéde àwọn iṣẹ́ rere náà gẹ́gẹ́ bí tirẹ̀ o. Ó ń pe ara rẹ ní olùrànlọ́wọ́ àyànmọ́ ẹnìkan nìyẹn o. Ohun tí ò ń ṣe ni pé ò ń gbìyànjú láti gba ògo Ọlọ́run. Bí o bá ti ń mọ ohunkóhun nípa Ọlọ́run rárá, wàá rí wípé ìwọ yóò mọ̀ pé kì í bá ẹnikẹ́ni pín ògo rẹ̀. Ìwé Àìsáyà orí 42 ẹsẹ̀ ìkẹjọ wípé èmi ni Olúwa o, èyí ni orúkọ mi,
ògo mi ni èmi kì yóò fi fún ẹlòmíràn, bẹ́ẹ̀ ni èmi kì yóò fi fún ère gbígbẹ́. Má ṣe gbìyànjú láti bá Ọlọ́run takàngbá o lórí àwọn ohun rere tí o ṣe nínú ayé àwọn ẹlòmíràn nípasẹ̀ rẹ o. Ohun èlò lásán ló jẹ́ o. Gbogbo ògo sì gbọdọ̀ padà sọ́dọ̀ Ọlọ́run rẹ. Ní ṣíṣe èyí, ìwọ yóò gba èrè rere fún àwọn rere tí o ṣe, kàkà kí ó kọjú ìbáwí fún gbígbà yàn láti gba ògo rẹ̀. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò: má ṣe di eegun ẹja sí ẹlòmíràn lọ́rùn o, nítorí Ọlọ́run lò ọ́ láti ràn wọ́n lọ́wọ́ ní ìgbà kan tàbí ní ìgbà mìíràn. Má ṣe di eegun ẹja sí ẹlòmíràn lọ́rùn. Yorùbá bọ̀ wọ́n ní pé ènìyàn kì í ṣe oore o kó tún lóṣòtì. Ẹ má ṣe jẹ́ kí a máa lóṣòtì oore tí a bá ṣe. Ọlọ́run nìkan ni gbogbo ògo tọ́ sí. Kí a má máa retí pé kí àwọn ènìyàn dá ògo padà sí ọ̀dọ̀ wa nígbà tí a bá ṣe wọ́n lóore. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Nígbà tí a máa pàdé lọ́la, ìpàdé wa bí oyin ó dàbọ̀.